ẹ̀sìn ìpé lónìí tá ń pè ní aṣíwájú anywhere, àtàṣíwájú ẹ̀sìn, àtàṣíwájú ilé ayé, ìntà ma fi take edition information, any leader by information. Bí information bá wá right, decision right. Tí information bá wrong, decision wrong. Irọ́ ohun ẹsà àkọ́kọ́ rẹ̀, Iraq, irọ́ ni a pa tí a fi wọ Iraq, irọ́ ni a pa tí a fi wọ Libya, irọ́ ni a pa tí a fi wọ Afghanistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹkàtán, kìrátà rẹ̀ kí ìyà ẹkàtán. A dúpẹ́ fún Ọlọ́run. Àyìn Ọlọ́ọ̀bá lógo, ọba yìí ẹyọkan náà ni kò pé méjì kò lórúkọ lọ́ba kan. O náà ni ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí ọpẹ́ yẹ. Ọba yìí gbogbo rẹ̀ táà lè máa tọ́ka sílé ní tó ṣe fún wa, Ọlọ́run ló ṣe kò sẹ́lẹ̀mù tó ṣe fún wa. Gbogbo tí jẹ́ ìdẹ̀ra tọ́mọ̀ ìdíyàn máa pé dẹ̀ra rẹ̀ ká jí fúnra rẹ̀ ni, ká lè dá apá gbé, ká lè dẹ́sẹ̀ gbé, orí Ọlọ́run ni. Kí á jí kápá fẹ́ jẹun àárọ̀ káró ń jẹ àárọ̀ jẹ, ọ̀sán tó jẹ ọ̀sán jẹ alẹ́ tó, wọn ànúwá ló ń jẹ fúnra náà la jẹun, ilé oore ni. Tàbá wá fi gbogbo oore yòókù náà tọ́lọ́ tó sí fún wa, lọ́n sọ wá pé wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Tẹ́ bá ní ẹ máa ṣe ní èjì ẹ̀ta orí ohun Ọlọ́run lọ́nlẹ̀ lè kátán, innal insana la zalumun kaffar. So wọ́n èdèyàn jẹ́ alábòsí, alára mòrè jẹ́. Kánbà jẹ́ alábòsí, kánbà jẹ́ alára mòrè jẹ́, láfí máa dúpẹ́ fọ́lọ̀. A sì jẹ́rìí pé Ọlọ́run ọba ẹyọkan ni kò pé méjì kúrò kan lọ́ba kan. Bẹ́ẹ̀ la jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run ọba ẹni ṣe, ó sin Ọlọ́run ọba ẹ̀ tí tó fi lọ bá Ọlọ́run ọba ẹni, òjíṣẹ́ Ọlọ́run ọba ẹni ṣe, òjíṣẹ́ Ọlọ́run ọba pé kò ṣẹ́kù. Ẹ̀rí olólùfẹ́ Ọlọ́run ni, ayò Ọlọ́run ni. Ẹni tọ́lọ́run bá fọkàn balẹ̀ sí lóṣẹ́ tọ́lọ́run bá fi rán ni, kò jàmbá kankan bẹ̀. Ẹ̀rí zakkahu rabbuhu subhanahu wa ta'ala, Ọlọ́run ọba rẹ̀ ọfọ̀má, ó ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kìí fífẹ́ inú ẹ sọ̀rọ̀, kò nífẹ́ inú kan, gbogbo ohun tẹ́ bá ti bá pàdé lọ́dọ̀ rẹ̀ wáhyi ni, iṣẹ́ Ọlọ́run ni, Ọlọ́run ló ránṣẹ́ sí bẹ́ẹ̀. Aláwọn sàábé lọ bá Ànábì, wọ́n ní ṣé gbogbo nǹkan náà ní ká máa kọ́lẹ̀ nípa rẹ̀ Ànábì, tó bá ń dùnnú ńkọ́, tó bá ń bínú ńkọ́. Ànábì Muhammad sallallahu ó ní gbogbo ẹni tí ń bá bínú mi ò ní bínú kọjá ẹnu àlà Ọlọ́run, tí ń bá dùnnú mi inú dùnnú kọjá ẹnu àlà Ọlọ́run, mi ò ní ìfẹ́ ẹnu kan. Wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Tí ó làwọn ọmọlẹ́yìn Ànábì ní àkọ́kọ́ gbogbo nǹkan lẹ́gbà rẹ̀, wọ́n ní mawaqif dọ́yíká fíyà Rasulullah, àwọn àyè tí Ànábì ti rẹ́rìn, mawaqif maza fíyà Rasulullah, àwọn àyè tí Ànábì ti ṣe àwàdà, mawaqif ghadaba fíyà Rasulullah, àwọn àyè tí Ànábì ti bínú, mawaqif dáa fíyà Rasulullah, àwọn àyè tí Ànábì ti sàdúwà, ọpọlọ bẹ́ẹ̀ series nínú àwọn ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run bá ní kí Ànábì ní kí Ànábì, gbogbo àwọn Ànábì Ọlọ́run tí ẹsọ́rọ̀ síwájú Ànábì ní kan bá ní kí wọn, gbogbo àwọn sàábí Ànábì, àwọn ará alẹ́ Ànábì tí wọ́n gbọ́lọ̀ bá gbọ́ngbàgbọ́ tí òdodo bá ní kí wọn, àwọn ìyàwó Ànábì, àwọn ọmọ Ànábì, àwọn àrọmọdọ́mọ Ànábì,
bá ní yọ́nú sí wọn. Àwọn tabi'in, àwọn tí a ń tẹ̀lé àwọn ẹni rẹ̀ yìí inú àti àwọn wà lẹ́yìn àwọn sàábé wa tabi'ihim bi ihsan ila yawmiddin, àtàjá tó tẹ̀lé wọn lórí dáadáa tí ìdọjọ́ ọgbẹ̀ndẹ̀ alìkìyàmà tàbí Ọlọ́run bá kọ́lọ́ ń sírò àmọ́ wọn. Lẹ́ni ọ̀rọ̀ ta fẹ́ gbé yẹ̀wò ó yàtọ̀ sí tá ń bá bọ̀ tẹ́lẹ̀. Ẹ̀rì a rí pé tá ń bá bọ̀ tẹ́lẹ̀ ní manhajul Islam fi mukafatil jarima. Kí ni àwọn ètò ìlànà àgbékalẹ̀ Islam láti lè gbógun ti àwọn ìwà ọ̀daràn, láti palẹ̀ àwọn ìwà ọ̀daràn mọ́? Ilé lọ́rọ̀ tá ń bá lọ. Wọ́n bàtà kíjí máa tán ní jẹjọ́ tí a darí sílé ilẹ̀ sátidé tí ó mọ́ sátidé ìjẹjẹ ìṣẹ̀lẹ̀ mẹ́yìn tó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ó náà láti pé ká tó sọ̀rọ̀ lé lórí, bó ṣe pé lè kọ́ ní àkọ́kọ́ ọ̀rọ̀ tá sọ lé lórí, gbọ́n lórí mímbàrí àti sọ lé lórí. A fẹ́ lo àǹfààní orí mímbàrí ká fi sọ̀rọ̀ náà. Kí lọ̀rọ̀ náà? Huwa kalimatu ar-ra'is al-Ameriki Donald Trump ani Nigeria. Ó náà ni ọ̀rọ̀ tí olórí Amẹ́ríkà sọ tó di tí àwọn nǹkan tí máa ń gbéròyìn káàkiri àgbáyé tó bẹ̀rẹ̀ sí gbé láti ọjọ́ sátidé títí di àsìkò tá a wà yìí. Lọ́rọ̀ náà ń já ìrìn ọ̀rọ̀ olórí Amẹ́ríkà nípa Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láti ọ̀sẹ̀ tó lọ nìyẹn, tó fẹ́ má sí ibi tí ìròyìn yóò dé lórí láyé. Gbọ́dá bá ma àwọn nǹkan tí máa mú ròyìn àgbáyé, a rí ọ̀rọ̀ tí wọ́n forí kó ilé lórí ni, ọ̀rọ̀ tí a ń fún mí jùrò ọ̀rọ̀ lé lórí ni. Kátó á bèèrè nílùú wa gangan Nàìjíríà wà yìí, ó ti di ọ̀rọ̀ àsìkò yìí tí ó yẹ kí àfáà kan nínú àfẹ́ẹ̀sìn kó má mẹ́nubà lórí mímbàrí lẹ́ni. Ọ̀nà tó wá fẹ́ gbà yẹ̀wò gẹ́gẹ́ bí àkọlé tó bá wà lẹ́ni. Àkọ́kọ́, mọ̀dọ̀mí, kí ni ọ̀rọ̀ ikú sínú, kí ni kọ́ntẹ́ntì ọ̀rọ̀ yìí? Ẹ̀rí. Ẹ̀kejì, dàwáàfẹ́, kí ló fa ọ̀rọ̀ yìí, kí ló bí ọ̀rọ̀ yìí? Ẹ̀kẹta, mawaqif, níbo làwọn èèyàn dúró sí lórí ọ̀rọ̀ yìí, kí ni stance àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí? Tadaiyat, kí ni àjẹ́bọ̀ ọ̀rọ̀ yìí, kí ni àjẹ́bọ̀ ọ̀rọ̀ yìí? Wa wajibatun, kí lẹ kó jójú ṣe wà? Ọjọ́ kókó márùn ni a fẹ́ fi yẹ ọ̀rọ̀ ìwò. Ẹ̀rẹ̀ ẹ̀yẹrúsìn Ọlọ́run bá dọ́wọ́ ẹni kọ̀kan wá, ẹ jẹ́ ká páyọ Ọlọ́run, ká máa pẹ́ ọpẹ́ ọyá ìjọ kan ń bọ̀ tán lọ bá Ọlọ́run bá Allah. Ilé ayé tàà wà yà kó mẹ́,
torí ẹni ìpáyọ̀ Ọlọ́run fi ṣe dandan fún wa. Ìpáyọ̀ Ọlọ́run sì rèé ó ní àwọn àǹfààní tó pọ̀. Inú àwọn àǹfààní ẹ̀ ló ti bá ti jẹ́ ìṣòro ọmọ ẹ̀dẹ́ ènìyàn, bá ti ń jẹ́ ẹ̀dùn ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn, bá ti ń jẹ́ ìfúnpinpin nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Tí ọmọ ènìyàn bá páyọ̀ Ọlọ́run, Ọlọ́run máa jẹ́ ọ̀rọ̀ náà àbáyọ. Ẹ wo Suratu Talaq, Quran chapter 65, ní ayẹlẹ́ kejì sí ayẹlẹ́ karùn-ún. Ọlọ́run pààrà gbólóhùn tákùwà ìníbẹ̀ bí ẹ̀mẹ́ta. Tá bá wo ayẹlẹ́ kejì sí ayẹlẹ́ kẹta, Ọlọ́run ní wa man yattaqillaha, gbẹ́ni tó bá páyọ̀ Ọlọ́run yaj'al lahu makhraja, Ọlọ́run ó ṣọ̀nà àbáyọ fún. Ilẹ̀ bá jẹ́ ẹ̀fẹ́ fún ma yọ́ ọ̀nà àbáyọ. Wa yarzuquhu min haythu la yahtasib, wọ́n ó pèsè fún, wọ́n ó sọ̀rọ̀ fún níbi tí ó rò. Wa man yatawakkal 'ala Allahi, wọ́n bá ti gbára lé Ọlọ́run fahuwa hasbuhu, Ọlọ́run tó. Inna Allaha balighu amrihi, Ọlọ́run ní ohun Ọlọ́run, àṣẹ ohun Ọlọ́run yóò ṣẹ lórí gbogbo nǹkan. Qad ja'ala Allahu li kulli shay'in qadara, Ọlọ́run gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ń ti pè gbogbo fún. Nǹkan báyìí yóò ṣẹlẹ̀ láàyè báyìí, lásìkò báyìí, ní báyìí. Ẹ bá páyọ̀ Ọlọ́run, Ọlọ́run bá ní wọ́n ṣọ̀nà àbáyọ fún. Tọ́tún wọ́ ayẹ ẹlẹ́ẹ̀kẹrin, Ọlọ́run tó ní wa man yattaqillaha, ẹ bá páyọ̀ Ọlọ́run yaj'al lahu min amrihi yusra, wọn Ọlọ́run sọ àlámọ̀rí ẹ̀ di rọrùn. Àlámọ̀rí tó le wọ́n sọ di rọrùn. Tọ́tún wọ́ ayẹ ẹlẹ́ẹ̀karùn, wa man yattaqillaha, ẹ bá páyọ̀ Ọlọ́run yukaffir anhu sayyi'atihi, wọ́n pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́. Wa yudhim lahu ajra, wọ́n sì ẹ̀san rẹ̀ ní títóbi. Hadhihi fawaidu taqwa, àwọn àǹfààní ìpáyọ̀ Ọlọ́run. Torí díẹ̀ Mùsùlùmí a gbọ́dọ̀ gbìyànjú kí a máa bẹ̀rẹ̀ pé kayfa attaqillaha, bó sì fẹ́ páyọ̀ Ọlọ́run nígbàtí àwọn àǹfààní tó pọ̀ bá ń bẹ̀m̀bẹ̀. Kí sì ní páyọ̀ Ọlọ́run? Fil ma'murat wa tark manhiyat, ká dá máa sí Ọlọ́run bá ma ká máa ṣe, ká sì máa má débẹ̀ Ọlọ́run ká jìnà sí. Torí díẹ̀ ìpáyọ̀ Ọlọ́run lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wà. Lẹ́yìn náà àwa fẹ́ yẹ̀wò kí ni ọ̀rọ̀ tí olórí Amẹ́ríkà sọ nípa Nàìjíríà. Kì í ṣẹyọ ọ̀rọ̀ kan ní sọ pé mọ̀dọ̀mí kí ló kó sínú, kí ní àwọn ọ̀rọ̀ yẹ kó sínú. Nínú ẹ̀ onígbọ́sọ̀ yí pé al-islamiyyun al-mutatarrifuna fi Nigeria mas'ulun ani madhbahati al-jama'iyya dídùn masihiyyin fi Nigeria. Ọ̀rọ̀ àkọ́kọ́ nù wípé àwọn mùsùlùmí alákatakítí ẹ̀sìn, àwọn náà ni wọ́n jẹ̀bi ìpànìyàn lápapọ̀, ìpa àwọn èèyàn nípakúpa lápapọ̀ tí wọ́n ń pa àwọn Christian ní Nàìjíríà yìí.
quotation kan al-islamiyun al-mutatarrifun mas'ulun an madbahati al-jama'iyya did masihiyyin fi Nigeria. Bí Jazeera ṣe quote ẹnu, Jazeera fi sí breaking news ajilun ọ̀kan nìyẹn. Àwọn mùsùlùmí alákatakítí, àwọn ni wọ́n jẹ̀bi, àwọn ni wà responsible fún pípa àwọn Christian nípakúpa ní Nigeria. Nínú ẹ̀, al-masihiyyatu tuwajihu tahdidan wujudiyyan fi Nigeria bi qatl alafil masihiyyin. Ó ní àwọn Christian wọ́n ń kojú ìpèníjà, ìpalẹ̀ ní mọ́kò núùlú wọ́n sì láyé mọ́ ní Nigeria pẹ̀lú pé wọ́n ti pa thousands of Christians bí kọ́tìlá aláàfil masihiyyin. Wọ́n pa àwọn ẹgbẹ̀rún náà Christian. Kò tí ṣàkánù kò tí ṣàmì ni pé nahnu musta'idun wa ragibuna wa qadirun ala inqadh masihiyyina al-a'za fi anha'il alam. A ti rẹ́dì, a ti gbáradì lẹ́ni tí ó sì ń jẹ̀ran, tó sì ń sojú kòkòrò, tí a sì ní agbára láti gbà wọn Kírísítẹ́nì wa tí a jẹ́ olólùfẹ́ wa láti gbà wọ́n lẹ̀ kóònú ìyà tí ń jẹ wọ́n káàkiri àgbáyé. A fẹ́ rescue wọn. Kò tí ṣàkánù kò tí ṣàmì ní al-quwwatul amerikiyya, àwọn ológun Amẹ́ríkà, àwọn ọmọ ogun Amẹ́ríkà qad tantashiru ala ardi fi Nigeria. Láìpẹ́ a tú wọn sílẹ̀ tẹ́ ma rí wọn ní orílẹ̀-èdè Nigeria káàkiri gbogbo orúgbùn mẹ́rẹ̀ ní Nigeria. Ẹ̀rì how nuwajjihu darabatin jawiyyan, táà bá kọ́ ọmọ ogun wá sí Nigeria a sì máa ju nǹkan látorí afẹ́rẹ́ sílùú Nigeria. Wala nasmah bi qatl masihiyyina hunak, torí pé a lè fara mọ́, a lè máa wòrán, a lè fàyè lẹ̀ kí a máa pa Christian ní Nigeria. Kò tí ṣàmì idha istamarrat al-hukumatu Nigeria fi samam bi qatl masihiyyin, tíjọba Nigeria bá sì ń wòrán bí a ṣe ń wòrán pé kí a máa pa wọn Kírísítẹ́nì lọ bí a ṣe ń pa wọn yìí. Ẹ̀rì satuqifu Washington fawran jami'a musaadati wal ma'unati Nigeria. Washington, America ni yóò dá ìrànlọ́wọ́ rẹ̀ dó kíákíá, gbọ́n ló ti ń ṣe fún orílẹ̀-èdè Nigeria yóò dá dó kíákíá. wa qad tadkhulu hadha al-balad al-mudan al-an, torí díẹ̀ ìlú tá ń sọ ìjọ Nigeria yìí ó ṣe é ṣe kí àwọn ọmọ ogun Amẹ́ríkà kí wọ́n wọlé síbẹ̀ nísìn. wa bi quwwatil qada' ala al-irhabiyyin islamiyyin, pẹ̀lú agbára kí wọ́n lè palẹ̀ mọ́ àwọn alákatakítí tí wọ́n jẹ́ mùsùlùmí alladhina yartakibuna hadha al-fadha'i', tó sọ yí pé ẹ̀ṣẹ̀ ìwà àbàjẹ́ burúkú yìí kí a máa dẹ ẹ̀jẹ̀ àwọn tẹ́lẹ̀ lọ́nà àìtọ́, àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ afẹ́ palẹ̀ wọn mọ́. wasdartu talimati li-wuzarat al-harb, President America Trump ó ní mo ti ṣòfin, mo ti give instruction fún Minister of Defense ní America lil-istidad pé kó gbáradì, kó múra, kó sára gírí
yáyí amalin askari mutaman ń gbogbo ìlànà ìjánilógún tó bá rọrùn, any possible military attack fún Nigeria. هذه مضامين كلمة الرئيس الأمريكي. This context ọ̀rọ̀ olórí Amẹ́ríkà àkọ́kọ́ nìyẹn. kátó lọ ń bẹ̀yẹ هذه كلمات حقيقة ṣé òótọ́ lọ̀rọ̀ rí bẹ́ẹ̀? هذه الكلمات صدق أو كذب؟ sí ọ̀rọ̀ tá gbọ́ yìí pé àwọn mùsùlùmí Nàìjíríà wọ́n ń pa àwọn kíṣẹ́ Nàìjíríà sódodo ni? láà kadhibun alùlá, irọ́ pátápátá ni, irọ́ pátápátá ni, irọ́ tó jìnà sódodo ni. Kò sẹ́n tó lè púrùfù ẹ̀, kò sóntọ̀. Káwàá ti pé rúrọ́ bántàbántà ìlàbà lẹ́nu olórí Amẹ́ríkà, àjíb! Gbólóhùn ìdàlúrú ni, gbólóhùn ìdáwólèdè warú ni, irọ́ pátápátá ni. Tá bá ní a ní Nigeria insecurity, a ní ìlànà àbò wa mẹ́hẹ̀ náà alìfúnlá, ìlànà àbò wa ọ mẹ́hẹ̀ yẹ lòdòdó. Ìdàlúrú ni, ìdáríwárú ni, ìdáwà aláàlẹ́ láàrin àwọn orílẹ̀-èdè ìlọ́rọ̀ yìí. Gbogbo ẹn tí è bá sì ṣe èèyàn bí tí è sálápò sí tọ́jọ́ mọ́ orílẹ̀-èdè yìí, mùsùlùmí ni o, kìrìsìtẹ́nì ni o, kò ṣe kan ni o, kò ṣe mùsùlùmí ṣe kìrìsìtẹ́nì ni o, tó wá gbọ́ ọ̀rọ̀ igbọ́ alábòsí ni, ẹni ibi ni, adàlúrú ni. Ibi ìlú ìlàjọ ń gbé ìbònírò ẹ̀wà, ìbònírò ẹ̀wà ẹmú jáde, ẹgbẹ́ fọ́tò ẹ̀ jáde, ẹgbẹ́ òun ẹ̀ jáde, ẹsọjọ́ tó ṣẹlẹ̀, ẹsọjọ́ tó ti ṣẹlẹ̀ ẹ̀rì irọ́ tó jìnà sódodo ni. a kan ní àpárọ̀ ẹ̀ fún Ọlọ́run ni o, àwọn náà ń fi intelligent àwọn ọmọ ni o, la asasa laha, ọ̀rọ̀ tí ó nípìlẹ̀ ni. Nígbàtí ẹ́sì interview Professor Khidr Abdel-Baki nínú àwọn kajima, nínú àwọn television àgbáyé, ní tí bàbá sọ náà wọ́n la asasa laha, ọ̀rọ̀ tí a ṣe ò nípìlẹ̀, kò ní base. Mọ́tí wá sọ wípé a ní wàhálà pé níjà security Nigeria náà, ó sì lè láwọn àyè kan jọ àwọn àyè kan lọ. Ipa wọ̀ wá ká mọ́, àwa fẹ́ wárán lọ́wọ́ aráàta, ipa wọ̀ ká mọ́ wá ní wàhálà o, kọ̀gbọ́ wá lẹ̀ mẹ́sìn kan, ìdàlúrú ni. Ẹ̀tẹ́ bá sì wá ń di ẹ lọ ṣọ́ra, ẹ̀tẹ́ bá mọ̀ wọn ẹ kìlọ̀ fún wọn. Ogun ẹsẹ nǹkan rẹ̀ o, ẹni ọkàn lọ́mọ. Ìyẹn kókó ọ̀rọ̀ kan. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ o náà ni dawafi asbab. Kí ló bí ọ̀rọ̀ yìí?
Why these statements? Kí ni causes tó bí ọ̀rọ̀ yìí? Kì sáà sí pé olórí Amẹ́ríkà náà kàn jẹun yóò ló sì lánú gbàgà. Ẹ̀rì tí ó bá síná àkèrè ìfín bí a bá ti rí ìfín ìnà bẹ̀m̀bì kan. Why these statements? Ọ̀rọ̀ yìí nìdí kọ́kọ́ wá lásán, kìí sọ́dọ̀ kọ́ wá lásán. Wọ́n lè máa sọ ìdí ẹ̀ síta torí pé tí a ń wí yìí kò tó tí Amẹ́ríkà sọ yìí kò tó kápá nǹkógún bọ̀. Akọ́jọ́kọ́ ikọ́ wá sí ní kí kó wá sí investigation ẹ̀kọ́ tọ́dọ̀ àwọn Mùsùlùmí. Suratu Hujurat, ya ayyuhalladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu. Any information lọ́dọ̀ àwọn Mùsùlùmí about the act lé lórí investigation tẹ̀lẹ̀múyẹ́ kí àwọn pressmen from America àwọn expert kan wá. Hello, kí lórí sí lóòtọ́ láwọn Mùsùlùmí ní àpá àwọn Christian ìgbà olóṣẹlẹ̀ gbẹ̀yìn ní olóṣẹlẹ̀ kan rìkọ́dù ẹ̀ kẹjẹ kárí kẹtùbọ́dọ̀ wà Mùsùlùmí ọ̀dọ̀ Christian náà ẹbẹ̀ lọ wọn ẹjá rí tẹbà wá collate information jọta tẹbà wá bàbẹ́ kẹwàá act. Eléyìí ó dàbí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni a fẹ́ pẹ̀kù àwọn afẹ́jà sórí sí ẹnu dáàfipá àfẹ́rin ikú ni àfẹ́rin ikú in tí wọ́n fẹ́ fi wọ̀lú wánú pé àwọn Mùsùlùmí pa Christian ibi àgbà ni wọ́n pè ìgbà síwájú náà pè sí wà síwájú nù tí ìkan bá ń dàrú tó bá gbá síwájú rí bá ní èyàn Amẹ́ríkà ibi kẹwàá ṣèwádìí ni kẹwàá bí nǹkan fi sí ta ló ń parọ́. Kí ló fà ìdí àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ ẹ lọ sọ́hùn wrong information wọ́n fún American wrong information àtàrí à ń gbé lọ omi ọ̀fẹ́ wádìí yẹn. Ẹ̀sìn mọ̀ pé lónìí tá ń pè ní aṣíwájú anywhere àtàṣíwájú ẹ̀sìn àtàṣíwájú ilé ayé ìntà ma fi take edition information. Any leader yóò ma take decision by information. Bí information bá wá right, decision right. Tí information bá wrong, decision wrong. Information àti ẹgbẹ́ lọ yìí or wrong. Iná ló jẹ́ Trump náà take a wrong decision. Ẹ correct information or your information. Ẹ̀yin agbọ́ ìsọ yìí ìrọ̀lẹ́ gbé lọ. Lẹ́yìn náà nínú ìdí o náà ni pé siyasa Nigeria, the present politics of Nigeria àti policy of Nigeria kò tẹ́ Amẹ́ríkà lọ́rùn. Kò tẹ́ Amẹ́ríkà lọ́rùn torí díẹ̀ ní gbogbo oúnjẹ ń sọ yìí. Àwọn president wa ọjọ́ máa rí fún wọn àsọ máa rí wọn àṣẹ tí wọ́n ń fẹ́. Ẹtí bá sì ń darí ìlú lọ máa ń tó sí dédé ìlú ẹ̀. Kìí ṣe pé kírísẹ̀nì ń pa mùsùlùmí pa kírísẹ̀nì wá ní rísìn ìjọba ọjọ́ máa rí wọn àgbà tìjọba tí ń bẹ́m̀bẹ̀ yìí
ẹ̀nà Mozambique bá ti gba tìjọba kan yóò wẹ́sùn sí lẹ́sẹ̀ irọ́ ohun ẹsà àkọ́kọ́ rẹ̀ Iraq irọ́ ni a pa tí a fi wọ Iraq irọ́ ni a pa tí a fi wọ Libya irọ́ ni a pa tí a fi wọ Afghanistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irọ́ ni wọ́n pa tí a fi lọ jà Vietnam lógún Hiroshima ẹkàtán kìrátà àríkìyà ẹkàtán àwọn afá ti kọ kadabat ruasa amerikiyin àwọn ọ̀rọ̀ àwọn olórí Amẹ́ríkà Bush ńkọ́ àti Bush bàbá àti Bush ọmọ irọ́ ni wọ́n máa ń pa wọ́n ní Saddam ní ogun olóró wọ́n ní ogun olóró tí máa ń bá tí máa pàáyé wọ́n ní kẹ́míkà nígbà parí Iraq tán tí wọ́n pa Saddam tán wọ́n rí nǹkankan wọ́n láwọn Al-Qaeda àwọn Taliban àwọn náà àtàkì World Center níjọ́nà lọ́n ogún ọdún máa lò ní Afghanistan wọ́n mú kankan bọ́ bẹ́ ẹ̀rì dáúrù Nigeria tọ́n Nigeria lóde yíò àbíkọ́lọ́ ń kó wáyọ̀ torí pé the President of America siyasatun izdiwajiyya politics goes straight in double standard ọ̀nà ni ìjọ́nà lọ́wọ́ ní afẹ́ ma bí ọwà sọ wà pẹ̀lú àbóṣì pẹ̀lú wa sọ wà pàbóṣì pẹ̀lú wa wọ́n ti rí pé ìjọba Nàìjíríà ò sí pẹ̀lú àwọn ìjọba Nàìjíríà tí ń wá alternative ìjọba Nàìjíríà fẹ́ dádúró wọ́n fẹ́ lómìnira lórí gbogbo nǹkan ìjọba Nàìjíríà fẹ́ kọ̀yìn sí dọ́là ọ̀rọ̀ epo náà bẹ́ẹ̀bẹ́ ọ̀rọ̀ Dangote náà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́pọ̀ mẹ́ ọkàn yán fún yín ni àwọn tó rí wọ́n pé tí a máa tí ń ṣẹlẹ̀ wọ́n ló yí ọmọ tó ń sunkún ó sì yíyẹ tó ń rẹ̀ ìyíntà Amẹ́ríkà ń sí ó yá Amẹ́ríkà ìjọba Nàìjíríà náà sì mọ̀ ọlọ́ọ̀bá ọ̀nà ìlọ́ ìjọba o torí pé adìẹ ti bà lókun báyìí àrùn orókùn àrùn ọ̀rọ̀ adìẹ nínú ìdínà ni pé Trump wọ́n ti rí pé wọ́n ti kàbùkù láyé Trump àti Israel ti tẹ́ wọ́n wá fẹ́ sọ pé ẹni rẹ̀ làwọn tó ẹ̀fẹ́fẹ́ gẹ́gẹ́ bí rọ́jùl adil wasalam tí a wà yíó a wà pẹ̀lú justice ẹ̀sọ̀ pé peace wo ẹ̀bá wà pẹ̀lú peace ìṣẹ̀dí ìṣẹ̀lẹ̀ náà Palestine ní Gaza mọ́ rí bẹ́ẹ̀ tí ó sì Christian ní Gaza tí wọ́n wó sọ́sí ní Gaza ẹ̀kà ń tàyé tí a bá ń wá alábòsí láyé Amẹ́ríkà lálákọ̀ọ́kọ́ alábòsí gbogbo ẹnu lọ́gbà ọ̀rọ̀ Palestine ọba ti yanjú veto power ni lọ́wọ́ 2023 ti date tí ó di lẹ́ẹ̀mẹ́fà ní Amẹ́ríkà ló veto láti dá gbogbo ọ̀rọ̀ àgbáyé nù ẹ̀mọ̀ye thousands of souls ẹ compare ẹ̀mí tí ẹni wọ́n pa Nàìjíríà tẹ́ǹsọ ìpẹ̀lú Japan Gaza torí díẹ̀ ẹmọ́ tàyé lẹ́yìn náà ẹ̀yin ọmọ kankan àkan Amẹ́ríkà tí a bá yí olórí láàrin ọdún méjì àwọn sẹ́nẹ̀tì wọn aṣọ méjì wọ́n ní
wọ́n wá máa ń dìbò lọ́dún méjì láti pààrọ̀ àwọn èèyàn kó tó wá dìbò wọ́n dìbò ẹlẹ́ẹ̀kejì fún changes of total government fápẹ́ ní sí House of Assembly wa House of Senate ti wa lọ́dọ̀ tí wọ́n náà méjì bá náà wọ́n ní tí ọmọ ti wá lọ́dún méjì wọ́n tó àwọn èèyàn sípò mẹ́yẹn half of the house táwọn mẹ́mbà bá jẹ́ 300 150 ó tó yàn ó ti wá súnmọ́ aka wá ń bẹ àwọn ìgbìmọ̀ kan ń bẹ tó gbé Christian ni wọ́n l'Amẹ́ríkà yẹn tí wọ́n sì lè dàbò wọn nù láti wá satisfy wọn fún election tó ń bọ̀ láti sojúṣe ní òfin sọ inú òfin mẹ́rọ pé kò sọ Nigeria nìkan àni island in the world afẹ́rẹ́ ẹ̀sùkọ́ and Christian lágbàáyé kò túnmọ̀ Nigeria mọ́ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ó wá fẹ́ fi yọ wọn nú sọ mọ̀ pé ń bẹ Nigeria iná àwọn tí ó mọ̀ kan ó wájọ́ lójú wọn mí wọ́n ń bẹ tí wọ́n jágbàlagbà nínú àwọn alàgbà náà jọ yìí Amẹ́ríkà ní à ń kọmọ ogun bọ̀ báwọn bá kọmọ ogun àwọn ọmọ jù nǹkan látòkèrè sí ilé mùsùlùmí kan wọ́n fẹ́ mọ́ jù sí nílé kan oṣo ìyá comfort bẹ́ẹ̀bẹ́ ìyá tún bẹ́ẹ̀bẹ́ ìyá ìbùrọ̀mú bẹ́ẹ̀bẹ́ ìyá sọ́lú bẹ́ẹ̀bẹ́ dáúdù bẹ́ẹ̀bẹ́ sùmẹ́nà bẹ́ẹ̀bẹ́ sáńdì bẹ́ẹ̀bẹ́ ṣẹ́gun bẹ́ẹ̀bẹ́ gbòó nǹkan yẹ àmùsùnkan ní ọpa mọ̀tẹ́ ń sọ wọ́n jù nǹkan sí Èkó wọ́n jù nǹkan sí Kánò wọ́n jù nǹkan sí Sókótó wọ́n jù nǹkan sí Kàdúná jù nǹkan sí Ìbàdàn ṣé mùsùlùmí kan ní ọpa ilé mùsùlùmí kan ní ó wò ó dúkà mùsùlùmí kan ní ó bàjẹ́ fàkírù tàdàbárù ìtẹ́bìrù ẹrọnú ẹ̀ṣòye ogun la pé ó ní àwọn òwájí ìdọ̀rọ̀bá ti jáwíyàn a máa jù gan àti sánmà àwọn bọ̀ àgbà alẹ́ náà ni anábíwá Muhammad ó láyé mùsùlùmí ẹ má tọrọ ogun o ẹ má bèèrè fógun o ẹ má kókógun dé o ṣùgbọ́n tógun bá dé ẹ dúró ẹ má ṣàgùn ẹ̀rì wọ́n ní pàpàmparísìn ní pé Trump fẹ́ tẹ̀rí ìjọba Nàìjíríà fún pọ́lísì ẹ̀ láti benefit ní Africa generally ní Nigeria ládàáyàrí torí pé ibi dáadáa kù sórí láyé lé ní Africa ni wẹ́dà tó dáa jù lórí láyé Africa ni ilẹ̀ tó dáa jù lórí láyé Africa ni ibi ọrọ̀ kù sí lórí láyé Africa ni kátọ́ abẹ̀rẹ̀ Nigeria the giant of Africa ẹmọ̀ yẹba ti mọ́ Nigeria ti mú gbọ́ Africa nù ṣùgbọ́n kankan wọ́n sáà ní rísìn ní a fi gbé àdàmàdì rísìn wá mawaqif àti rí the content of speech àti rí the reasons also some reasons wọ́n náà máa fi yóò kún gbóyìn náà lẹ́kún gbọ́ròyìn ẹ̀sùgbà jáǹsì analysis oríṣiríṣi ara rí sí nánú gbá nítọ́ ń gbọ́yẹ̀ náà ara rí sí nánú tó fi kún ilé náà mawaqif li hadhihi kalma mawaqif idda
lórí ọ̀rọ̀ tí olórí Amẹ́ríkà sọ yìí ó sì ṣe stand lọ́wà ibi mọ́sálásí dáwà yìí stand wé ṣe ọkàn náà ní mọ́sálásí wá dáwà yìí àti sọ darí lẹ́ni àti sọ ládùgbò àtọ́ ma wá bí a ní one voice one stand kálukú ló ní ó belong sí èmi ma stand tèmi mi ọmọ tí ẹ ṣùgbọ́n gbà tí kálukú ń sọ̀rọ̀ síta àmọ́ stand wọ papọ̀ ṣùgbọ́n stand méjì kan ń bẹ tó lékè ní Nàìjíríà wà ká má tí ẹ lọ́ta stand méjì kan ń bẹ tó pé ló lékè gbogbo ẹni bá follow news trend ìṣẹ̀lẹ̀ yìí stand méjì ni stand àkọ́kọ́ wọ́n náà ni mawqiful mu'ayyidin àwọn tí ń sọpọ́tì k'Amẹ́ríkà máa bọ̀ ìdí wọn wá a ní ìdí wọn kí a máa bọ̀ tó bọ́ wá wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tí a take stand yìí wọ́n àwọ repercussion ìbéèrè tí a ń béèrè yẹn ìbéèrè ogun ni Ànábì Yusuf ti kọfà pé ẹ má béèrè ogun o ẹjọ́ wọ́n máa bọ̀ wọ́n àpá ń bọ̀ wá ṣeré wọ́n bọ̀ wá jà àwa mùsùlùmí ráyà tí mo kà fún yín ni tí mo bẹ̀rẹ̀ kútúbà ìtàn ọba Balikis Malikatu Saba inú Suratu Naml Quran chapter 24 ayah 34 nígbàtí Suleiman kọ lẹ́tà sí ọba yìí lẹ́tà àjáyà tí ọba ìwá ka lẹ́tà fáwọn ìjòyè rẹ̀ tàjú rẹ̀ decide wípé ogun lájà ajagun ni gẹ́gẹ́ olórí ìlú tó ní òye jù wọ́n lọ ọlọ́ni qalat ọba ìwá sọ́bá yí pé inna limuluka dárájú àwọn alágbára lórí ilẹ̀ ayé idha dakhalu qaryatan tí a bá wọnú ìlú kan afsaduha wọ́n máa bàlú jẹ́ ní o wajalu izzata aliha adilla wọ́n sọ àwọn abì inú ìlú yìí wọ́n sọ di ẹni yẹpẹrẹ wa kadhalika yaf'alun bọ́lágbà iṣẹ́ máa ń sinú tàbí ìbò l'Amẹ́ríkà owó tó tó wọ́n rìkọ́ọ̀dù ní Iraq pé kí wọ́n tó kò ní Iraq òǹkà tí a lè sínú àti àpá 4 million soul mílíọ̀n mẹ́rin inú wọn pa kí wọ́n máa bọ̀ kí wọ́n rẹ̀ sí wa tánsọ pé wọ́n rẹ̀ sí ìtẹ́ tàbí pé wọ́n ní gbogbo lọ ká ní àdó olóró ní bọ́ sórí jẹ́ tó pé wọ́n yọ yàrá yìí nìkan lẹ́ ní olùgbọ́n wọ́n kọfẹ́ ẹni àwọn kanà wọ́n bú tó bá ṣẹlẹ̀ kàmà bọ̀ àwọn yẹn náà tó pín lóṣìíríṣìí àwọn kan ní pé àfẹ́ wọn o al-mu'aridin kí a máa wá àfẹ́ Amẹ́ríkà àfẹ́ nìkan láti ta wà láàánú lé wa ní ẹjá finú létò ìjọba wa ní kó sára gírí kí náà sí ìjọba ilé wa lórí sí ààrẹ náà yà àbúwà tọ́pẹ́jọba lọ́wọ́ sí pé ipá rẹ̀ wá ká ó wá wo tààlà lè pè tó lè ràn wá lọ́wọ́ ló ń dípa wa ọ̀káyì our request yóò wà lórí májẹ̀mú kí la fẹ́ kí wá sí àkọ́ ni wọ́n ní àjẹ́ndà pa ń bọ̀ lórí ilé náà nínú àwọn mu'ayyidun àti àgbà yìí pé kí wọ́n máa bọ̀
wọ́n gbà pé ọ̀rọ̀ tí Trump sọ yìí òótọ́ ni pàwọn mùsùlùmí ń pa Kristẹ̀. Irọ́ nìyẹn, irọ́ nìyẹn. Ẹ̀rẹ̀ ibi tí wàhálà wà nù. Àwọn kan wà lágbèdè méjì, àwọn ò pé kí a máa bọ̀, wọ́n gbé wọn mọ́ wà, wọ́n tí wọ́n bá ti ẹ̀ wá kó ní àdẹ́ ò kí lẹ́ mbọ́ àṣẹ tó bá ṣe kó sì dé ń dáńfẹ́ ẹ̀jẹ̀ wọn wà. bó ti ṣe pé kátó kó ń bẹ̀yẹn gbogbo alámọ̀ pé kò sáàbò náà lò kọ́ wá lẹ́ àìsáàbò yí máwọn àjọ kan nùjọ ẹlẹ́sìn Nàìjíríà irọ́ ni, tàbí ká wá sọ pé ẹlẹ́sìn kan ni àwọn tí ó jẹ́ ọsáàbò ń rí ń pa wọ́n fẹ́ lẹ́sìn mí ilẹ̀ irọ́ ni. Àwọn àyíká kan ń bẹ bá a ṣe wà mọ́sálásí lọ́jọ́ Jímọ̀ wọ́n á wọ́bẹ̀ wọ́n sì pa àwọn èèyàn síbẹ̀, wọ́n á pa máàmù, wọ́n á pa jàmá, gbogbo ẹ̀ náà lárí. Tọ́ ìdọ́jọ́ Sunday náà sọ́ọ̀sì ládùúgbò yẹn wọ́n á wọ́bẹ̀ wọ́n á pa àgbànújọ, wọ́n á pa àwọn ọmọ ìjọ, gbogbo ẹ̀ náà lárí. Insecurity wà. Ṣùgbọ́n tó gbé security náà rẹ̀ gbogbo náà la mọ̀ níbi tí kọ́ bẹ̀rẹ̀ ní Boko Haram. Boko Haram ló ti kọ́ bẹ̀rẹ̀. Boko Haram tó wá bẹ̀rẹ̀ yìí ó ti tagbo, ó ti kó ń Boko Haram Nàìjíríà, ó ti di Boko Haram àgbáyé. Boko Haram jọjá ń sọ tán wọ́n fún wa, wọ́n náà jẹ́ sọ pé ẹ̀kọ́ òwe pé haramu ni wọ́n náà Boko Haram. Ẹwà wo tí ń dá lára nísìn. Boko Haram tí ń lo ìbọn àgbàlódé sẹ́ntí ọmọ kan ó lọ pẹ́tì ìbọn àgbàlódé. Boko Haram tí ń fi aeroplane wá já oúnjẹ fún, tí wá ń já ammunition fún. Ẹ má jẹ́ àtàrà wà. Boko Haram ti ń bẹ́ ń ta kéèsè tó bẹ̀rẹ̀, kéèsè Boko Haram Muhammadu Yusuf ti jọ, ó ti di Boko Haram America, Boko Haram France, Boko Haram Israel lọ́wọ́ ń tàí ìjọba náà sí ma yẹ. Tọ́ ìpẹ́ Boko Haram ní jọgbọ́n àwọn ẹ̀ràn ìjọba lé lórí wọ́n jọ dúnrùndúrà ní ọ̀rọ̀ àwọn tá ń sọ yìí Amẹ́ríkà ni, Britain ni, France ni, Israel ni, bí òwe Yorùbá ní pòlà sí dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ní tó tó ń gbé ní ẹni ó ṣe kójú mọ́ rí bí fáyá ló ṣe àrìnàkòfá díẹ̀. Òun náà ni àwọn náà ni a ń bẹ́m̀bẹ̀ tí wọ́n bá fẹ́ kí Boko Haram Nàìjíríà dó lọ́la yóò dó lọ́la. Boko Haram tá fi ń wa góòlù, tá fi ń jí àwọn àlùmọ́ọ́nì Nàìjíríà lọ. Ẹnẹ́ ìwò ti ṣẹlẹ̀ Zamfara, kí sẹ́mìrì ń bẹ Zamfara State, ẹwù yẹn tí ń pa ń bẹ̀, tó pé wọ́n ní tí ń mú ń bẹ̀. Torí díẹ̀ lọ́dọ̀ àwọn Mùsùlùmí ẹ̀sìn wọ́n fàyé lẹ̀ ká máa pa ní ọ̀nà àìtọ́. Mùsùlùmí lápá ní èèwọ̀ ni, Kírísítẹ́nì lápá ní èèwọ̀ ni, ọ̀sẹ́bọ́ lápá ní èèwọ̀ ni. Suratul Maida, Quran chapter 5 láti àyà 28 ti dáyà 32 ẹlọ́rẹ̀ wò èèwọ̀ ni agbọ́dẹ̀mẹ́ni kankanlẹ̀ lọ́nà àìtọ́. Ẹ̀rì tàdà ìyà àjẹ́bọ̀ ọ̀rọ̀ yìí òun náà ni pé a fẹ́ sílẹ̀kúnlẹ̀ fógun. Ìbẹ̀rógún la sí máa ní kàkí máa parí ogun. A fẹ́ sínà ilẹ̀ fún òfò ẹ̀mí, òfò ọrọ̀, òfò dúkìá. A fẹ́ kí ọ̀tá tó pọ̀ sí láàrin àwọn ará Nàìjíríà, láàrin Mùsùlùmí àti Kírísítẹ́nì, ọ̀tá tọ́lọ́wọ́ bá àlékọ́ láti bá ní dínkù. Nínú àwọn àṣeyọrí President Olúṣẹ́gun Ọbásanjọ́ ní 2004 ó dá ìgbìmọ̀ NAREC sílẹ̀, ìgbìmọ̀ tó pé
àwọn religious bodies and leaders ẹ̀rí wọ́n kó wọn jọ, àwọn olórí àwọn mùsùlùmí, àwọn olórí àwọn kìrìsìtẹ́nì kájọ máa ṣe mítìnì papọ̀ lẹ́yìn 2004. Ó wà ní federal, ó wà ní state, ó wà ní local government. Àjọ ń rẹ̀, àjọ ń pàdé, àwọn tàà ń bá yín sọ iná máa ń lọ mítìnì wọn. Olórí àwọn mùsùlùmí, Sultan of Sokoto wà ń bẹ̀, àwọn olórí ìjọ Christian wọ́n wà ń bẹ̀, bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, wọ́n jọ sí meeting for peace. Nígbẹ̀ bá tí wọ́n á délé ilẹ̀ ẹ̀mà pé ẹ fẹ́ kí ọ̀tá dìde nù ẹ̀rì. Níparí, kí lójúṣe wa? Ojúṣe kálukú ní ìbámu ipò tí kálukú bá wà ní. Ìjọba lọ́kọ́ lójúṣe, ìjọba ní kó wọ ọ̀nà àbáyọ lórí tó dé yìí. Ìjọba ló lẹ́rù tó wà tó pọ̀ jù, àwọn ni wọ́n ń ṣèlú wọn lórí ìlú, kí wọ́n wo wàhálà tí ń bọ̀ yìí kí lọ́nà àbáyọ. Àwọn tàbá sì ń wo táǹgbọ́n ti ṣẹlẹ̀, a rí pé ìjọba ti ń gbígbésẹ̀. A ní ó rí pé ọ̀rọ̀ Trump náà pẹ̀lú àwọn ìgbìmọ̀ náà tí ń yàtọ̀. Wọ́n ní option bí mẹ́ta. Option àkọ́kọ́ wọ́n pè ní kí àwọn lo agbára nǹkan ogun tó heavy, pé Amẹ́ríkà ó ní base lẹ́nu àlà Nàìjíríà àti Guinea, ǹbẹ̀ ni wọ́n ti wá máa attack ọ̀kanú. Ẹ̀kejì, wọ́n ní wá dome ni wọ́n máa fi ránṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ó ní pé àwọn expert láti Amẹ́ríkà wọ́n á fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ministry wa ní Nàìjíríà láti fèsì àwọn tí a ń dà lórí. Ìtíjọba wá sí mú lọ́wọ́ nù, kí wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí àwọn Boko Haram, and bandits àti bẹ́ẹ̀ lọ, gbogbo tí a ń dà lórí. Tápínyẹ ni option tí ìjọba bá mú àti Amẹ́ríkà, ìjọba ní kọ́kọ́ sọ bí tí lọ, ìjọba lọ lójúṣe tó tóbi jù, mbòlẹ̀ fẹ́ dà wá sí àbí ọlọ́ọ̀bá fún ìjọba ọlọ́ọ̀bá ní ràn wọ́n lọ́wọ́. Lẹ́yìn náà làwọn àfẹ́ẹ̀sìn, àwọn àfẹ́ mùsùlùmí, àwọn àfẹ́ Christian, kí là ń bá wo èèyàn sọ? Ẹ má jẹ́ alùlù kọ́ dàrú, ẹ má jẹ́ àdá ọ̀tálẹ̀ láàrin ara wa, ẹ jẹ́ kọ́rọ̀ rẹ̀ jáde lẹ́nu wa lórí mímbàrí, lórí pẹ̀pẹ̀lẹ̀ ìbánisọ̀rọ̀ yìí, kíṣẹ́ jẹ́ ọ̀rọ̀ ọjọ́ lẹ́nu yìí. Mùsùlùmí àti kíṣẹ́nì oníjà ara wọn Nàìjíríà, àìsọ̀tọ̀ ara wa. Ọlọ́ọ̀bá ti kọ́ wa lẹ́kọ̀ọ́, lakum dinukum waliya din. Kò sẹ́nìkanú wa tó jẹ́ kíṣẹ́n, tó jẹ́ mùsùlùmí nínú wa láyìíkátà àjàgà ní àyíkátà wà wà ní South West rẹ̀, tó wà wo fámílì bàbá rẹ̀ mùsùlùmí ní ẹ́ tó ní bá kíṣẹ́ níbẹ̀, tó fámílì ìyá rẹ̀ tó ní bá kíṣẹ́ níbẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n kíṣẹ́ náà tó ní bá mùsùlùmí fámílì ẹ, ṣé wá fẹ́ kojú ara wa síra wa ni? Àjọ ń gbélé ni, àjọ yálégbé ni, àjọ wà ládùúgbò ni, àjọ ń ṣe iléeṣẹ́ kan náà ni, àjọ ń ṣe meeting landlord association ni. Ọ̀rọ̀ tútù àfógún kó máa jáde lẹ́nu mùsùlùmí, àfá mùsùlùmí àfógún, kó máa jáde lẹ́nu àfá kìrìsìtẹ́nì àfógún. Lẹ́yìn àwọn náà ta jẹ́ aráàlú, àwọn jàmáà mùsùlùmí, jàmáà kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ tútù ẹ má jà sọ̀rọ̀ di wàhálà, ẹ má jọ dá máa hágíù àfógún, kásì máa ṣàdúà fún orílẹ̀-èdè wa, kásàdọ́ máa jọba wa, kọ́lọ̀mbá ní pẹ̀tù sí. Ìmọ̀ràn wa nìyẹn, káà náà má fẹ́nu bàjẹ́. Ẹ̀yin náà tẹ́sí máa ń kọ̀ọ̀kan ẹ̀yin media men, ẹ̀sísẹ́ ẹ̀yin tẹ́ wà social media tó kó sí tẹ́lẹ̀ jù bẹ́, ọ̀rọ̀ ní tó lù sí, ọ̀rọ̀ ní dàlúrú, Ọlọ́run mọ́síwálá dàlúrú, olùtúnsínú kọ́